ẹ kú lé làkàrà lé ẹrì wà lákìrò ọ̀nà bàbá rẹ ní tọjọ́ méjì tọjọ́ mẹ́ta láti làákìrà ni ọmọ nàìjíríà ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò tá a pè ní lérò tèmi. Èrò tiyín èrò ti gbogbo wa òun lè tò yí dálé lórí. Mukhtar Abiodun ló kọ tèmi jẹ́ o, ajé lọ́gbọ́n ló kọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́dẹ̀ Òṣogbo, èmi ní gbòǹgbò bí àgbà ajókòó tàgbà má jù pé ránṣẹ́ ọmọ kékeré àbíwá àgbà nígùn. Mo mú gẹ́gẹ́ bí iṣẹ́ ló jẹ́ mọ́ gbọ́ mi kétékété, mo ṣàwárí ẹ̀bùn tẹ́lẹ̀dọ̀ fún mi ló jẹ́ mọ́ gbayì láwùjọ pèdèpèdè. Mo òfíṣẹ́ mi pa mí dì ló jẹ́ mọ́ tayọ pẹ̀ mí níbi gbogbo, èmi náà wá kọ́. Olódùmarè ọba ló dirí ẹwà fákùkọ tèmi, ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. Lórí ètò lérò tèmi fún tèmi, àwọn tá a jù síbẹ̀ ìjà ńlá ló gbé. Ẹ bá ń gbọ́ ọmọ tán ń sọ lọ́wọ́lọ́wọ́, pàápàá jùlọ lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn àlejò mi wọ́n ti wà ní yàrá agbára pẹ̀lú mi. Ẹ má jẹ́ ń gbẹdùn lọ́wọ́ àlejò mi kí n fi kéji o. Àlejò mi àwọn náà ni comrade Awókúnlé Akeem. Tá bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ṣẹ́mọṣẹ́ ìṣirò owó, is an accountant. Tá bá ń sọ̀rọ̀ nípa oníṣòwò, a trader by profession. Tá bá ń sọ̀rọ̀ nípa olóṣèlú, wọ́n ní àjẹbí ni òṣèlú àwọn ọmọ máa sọ mí lẹ́nu. Àlejò mi ẹ káàbọ̀ sórí ètò lérò tèmi o. Buharo. Yes sir, ẹ̀yin ni àlejò àkọ́kọ́ tá ó gbà nínú stúdíò ìgbóhùnsáfẹ́fẹ́ tuntun tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ní kí á máa gbé bọ̀ díẹ̀díẹ̀ kó máa wá báyìí. A kí yín ẹ káàbọ̀ sórí ètò lérò tèmi. Ẹ bá kí àwọn èèyàn lù àtàwọn tó ń wù wá ní. Ọlọ́run ṣeun. Àárọ̀ tèmi náà rèé nínú iléeṣẹ́ Ajélógbọ́n. Ọlọ́run bó jẹ́ kí ó dẹrùn fún Ajélógbọ́n àtèmi náà o. Àmín 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 àmín. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà láti dálé ayé. Ibi tí a ti bẹ̀rẹ̀ náà ni àwa yìí pẹ̀lú ògo Ọlọ́run. Àtúmọ̀ ga sí, àtúmọ̀ ga sí, àtúmọ̀ ga sí. Àmín Ẹ ṣé o. ẹ ṣé o. Ta ni Awókúnlé Akeem gan? Ọlọ́run ṣeun. Orúkọ mi ni comrade Awókúnlé Akeem, ọmọ bíbí ìlú Ọ̀ràgbìjì. Bàbá tó bí mi lọ́mọ ni Pàámọ́dá Tìjání Awókúnlé. Mo gbọ́njú bá nídìí òṣèlú ni. Ọmọ Ọ̀ràgbìjì náà ni. Àwọn àti bàbá wa láti Ìrèé wọ́n jọ ṣe òṣèlú papọ̀. Bàbá Sunday Michael Afọlábí. Nínú ẹ̀jẹ̀ yẹn ni nǹkan yẹn ti wá. Bẹ̀tí gbà tá a dàgbà lọ léèwé, mo lọ rí the financial study lẹ́sà òkè. Mo ṣiṣẹ́ l'Ábùjá, mo padà wá bẹ̀rẹ̀ iṣẹ́ l'Óṣogbo. Ilé-iṣẹ́ bàbá Ọláolúwa Àìná fire industry tí ń ṣe èso àti àwọn nǹkan àkọlé ni mo ti ṣiṣẹ́ jù odidi bí ọdún 22 years. Ọlọ́run tó sọ wípé kí n padà wálé ní last year as manager of the company. Ìyẹn jẹ́ kí iṣẹ́ àkátàǹtì mi mo ṣe ń bẹ̀, iṣẹ́ à ń tajà à ń rajà mo ṣe ń bẹ̀. Èyí tó wá fòṣèlú náà lẹ́lẹ́jọ́ kọ̀ọ̀kan níjọ́ tí mo ti gbọ́njú. A ti ń pòǹgbẹ́yìn lórí ètò tó bí ọjọ́ mẹ́ta. Ìgbà tí màá ti ń sọ̀rọ̀ kẹ́yìn ká tó sọ̀rọ̀ ní àárọ̀ yìí, òun ni pé ẹ fẹ́ wá sórí ètò lérò tèmi. Ẹlẹ́fẹ́ wá polongo bá ààrẹ Tinubu ó ṣe ṣẹ̀kejì. Ẹlẹ́fẹ́ wá polongo bẹ́gbẹ́ APC ó sì gbàjọba lọ́ṣùn. Ìgbà tí ilẹ̀ ó fi wá mọ́ láàárọ̀ yà wá rí pé Awókúnlé Akeem ní òun ti kúrò nínú ẹgbẹ́ APC o, òun ti lọ nínú ẹgbẹ́ míì. Ẹnu oníkànlá àti gbọ́kàn ẹjẹ́ gbọ́ látẹnu yín, kí ló dé tẹ́ kúrò nínú ẹgbẹ́ APC? Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Òkun yìí gùn kó má níbi tá a ti fà wá. Lẹ́yìn tí mo parí ní ẹ̀sà òkè lọ sí Àbújá fún industrial attachment. Mo ṣòṣèlú níwọ̀n bá lọ. Ìdí tí mo dé padà s'Óṣogbo, mo join òṣèlú láti 2002 láyé Oyinlọ́lá. Bàtà fi parí Oyinlọ́lá ní 2010. Mo bára mi lẹ́yìn Alhaji Nurudeen Adébáyọ̀, àìsàn ọmọlẹ́yìn wọn. Láti ìgbà yẹn àfẹ́ra wá lẹ̀lẹ̀. But nígbà tó di pé
brọ́dà mi ọ̀nkù mi dádì mi Adégbóyèga Oyètọ́lá tán di gọ́fúnà mo rí wípé kò ní dáa lọ́mọ Ìlú-Ìrágbìjí máa sọ̀rọ̀ tí ó máa tako wọn àti gọ́fúnà Ọ̀ṣun state mo gba àyè lọ́wọ́ Alhaji Munirudeen Adébáyọ̀ Rájí ọ̀gá dádì mi ló lọ èso òṣèlú yìí wọ́n dẹ̀ ti mú ó ti di gọ́fúnà Ọ̀ṣun state lágbèjọ wà yìí dákun ẹ̀dẹ̀ lọ ṣẹlẹ̀. So láti bẹ̀rẹ̀ gbogbo ayé yín gan bíi pé ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ PDP lẹ́wà. Yes. Bàtà wá di pé gómìnà Oyètọ́lá wọ́n di gómìnà. Yes. Lẹ́wà bẹ̀rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n di gómìnà mo lọ that is 2019 so ni mo lọ so and when I get there so nǹkan tó lọ bá fẹ́ pátá ti dàrú àná mo tí Ọlọ́run fún mi lágbára àṣẹ ọmọ student of politician mo ṣe. Ṣùgbọ́n nígbà tí Alhaji Oyètọ́lá díje dìbò support wọn. Wàláì Ọlọ́run gbọ́. Ṣùgbọ́n àtàwọn wọlé tán wọ́n wò pé Ọlọ́run ti gbà fún ẹjẹ́ mi ló gbà. Yes, because as a politician kò sí ẹlẹ́ran tí ó sọ pé ti tẹ ohun òyì nígbà yẹn ẹni tó lè sọ pé Alhaji Oyètọ́lá wọlé nínú òṣèlú kò wọ́pọ̀. Although they have power of occupancy, but the forces outside is more than the power of occupancy there in the town. But eventually, he emerged as our governor. After inconclusive, after so you are momenta. Ọ̀gá mi o, àṣọ ọmọ Ìrágbìjí tèmi jẹ́ o, gbọ́dọ̀ mọ tako ọmọ ìlú mi publicly. Ìgbà táwọn wọlé ẹ̀kejì, ṣèbọn ti ṣe mínísítà báyìí, kí ló dé tẹ́ kù lẹ́yìn? Ọlọ́run jẹ́ kó dáa. Lọ́jọ́ kó dáa. Di àárọ̀ yìí tí mo ń sọ̀rọ̀ yìí mo bá rántí sọ fún aráyé táyé dẹ̀ mọ̀ táwọn kò lè kí mo bá sọ ìlú mi in the last 10 years lẹ́yìn Òṣogbo mo lọ ṣe nǹkan mo dé níjọ́ kejì ni. Ẹ faramọ́ Òṣogbo dáadáa. Mo lọ ṣe in the last 10 years tí o bá sọ ìlú mi lẹ́yìn Òṣogbo mo lọ ṣe nǹkan mo lọ ṣe náwó ìlú yẹn mo dé níjọ́ kejì ni. Iṣẹ́ tí mo ń ṣe ò bá kò fún mi láyè kí n sọ́lù kankan. Èkejì mi ò níyàwó kankan aṣáájú Òṣogbo. So ẹ̀kẹta family mi Ìrágbìjí náà centralize sí I can go there 12 o'clock in the midnight and come back 1 a.m. So therefore but àwọn alẹ́ nínáwó bí sociality tí mo jẹ́ káìnáwó ń bá dẹ̀ ò máa sùn lálẹ́ ẹjọ́ náà máa jí wàdà déjọ́ kejì. So for that, isu pé máa nàgà wo Àbújá is not in my blood. Mi ò ronú ẹ̀ pé kékeré kankan wà tí ó gbé mi lọ ṣé kó gan mi ò ronú ẹ̀. So ti ń sìn so therefore bàtà wà lọ́sùn yẹn mo sáré sí wọn àdèjọ ṣe. Ṣé wọ́n ṣe dáadáa nígbà tó ń ṣèjọba náà ṣe gómìnà? Wàláì tàláì nínú èèyàn tí máa fi tọrọ èèyàn ní Alhaji Oyètọ́lá. Wọ́n ṣe dáadáa. First being an accountant táwọn wá dé insurance. Because the integral part of my profession is account, is insurance. Mo insurance elementarily. Being a financial studies student, mo insurance. Pé mo wá mọ̀ ọ́n, iṣẹ́ tí wọ́n ṣe ń tí wọ́n nìyẹn, mo wá rí wàyẹn nínú wa wọn, being prudent. It's a natural prudent element. So ní ẹ̀sọ́ báyìí ni pé ẹ̀rọ àǹfààní lára gómìnà Oyètọ́lá. Wàláì tàláì. Kí ló dé wá fi wọ́n lẹ̀? Ọlọ́run jẹ́ kó dáa. Politically. I was born by a conservative political element. Progressive sì ni gómìnà Oyètọ́lá. Ṣùgbọ́n torí pé ẹ nífẹ̀ẹ́ ìlú yín. Ìjọ tí mo ti wà ń bẹ̀ yẹn mo ń mánéjì principle yẹn ni torí nǹkan kan wà bẹ́ẹ̀ sá o. Tó fẹ́ kó yé o gbára ayé. Progressives wọ́n máa ń dí pẹ̀lú ìlú. Conservatives elite náà máa ń develop. Wọ́n mẹ́sọ̀ báwọn tọ́jú èèyàn kọ̀ọ̀kan láàrin ìlú kọ̀ọ̀kan káwọn èèyàn lè máa tọ́jú ìlú wọn. Ṣùgbọ́n progressives wọ́n ṣe nǹkan tí gbogbo ìlú ó máa rí. Èwo ló wá dájú? To my person kò sẹ́ni kankan tó lè jẹ́ gómìnà lọ́sọ̀gbọ̀ tí ó wà ní náà rí ọ̀rọ̀ gómìnà bí mo ti jókòó yìí. Kẹ́rẹ́ sọ ni pé kán develop ọmọ ìlú kó wá lọ́mọ develop. Èmi mo máa tẹ̀lé ìlú mi kẹ́.
àwọn ọkùnrin ló máa àdúgbò tó ń gbé. ìgbà tí gómìnà Oyètọ́lá ọmọ Ràgbìjì wọ́n ṣe gómìnà wọ́n ṣe dáadáa sí Ràgbìjì. àwọn olùgbẹ́lẹ́wọ̀ lọ́wọ́. ní ẹ̀ tí wàá fún wa ní kókó òdì òtẹ́ fi kú. ọlọ́jà kó dáa fún yín sá. ìmúlẹ̀ tí ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo sọ wípé torí pé wọ́n ti gómìnà ni mo fi lọ sí APC. bàtà wọn wọlé lẹ́ẹ̀kejì. àwọn APC sì mọ̀ yìí pé ní mo máa ń sọ fún wọn pé èmi sọmọ ẹgbẹ́ yín o. wọ́n á bọ̀bọ̀ dá mi ṣiṣẹ́ ni o. wọ́n á bá dáàdì mi ṣiṣẹ́ ni o. ẹ gbà káàdé gbé APC. títí dàrẹ́. ok ẹ sọmọ ẹgbẹ́ APC báyìí. títí dàrẹ́ ni ọkọ̀ fún ní káàdé APC. so ìlérí olúwa kankan lẹ ṣe. dídàrú àná. ẹ gbà káàdé gbé ẹ sọmọ ẹgbẹ́ APC. nígbàdí kò sẹ́mi nìkejì. ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ alájọ. ọmọ tó ṣẹlẹ̀ ẹ̀yìn gbọ́dọ̀ mọ̀ Ràgbìjì ẹ̀jẹ̀ tó ní wá. mọ̀lẹ́bí ni. yes tàbí màmá wọn kú màmá mi lọ nílé wọn lọ sùn ọjọ́ márùn-ún o witness ẹ̀ ni ó yẹ kí wọ́n sọ fún mi o. ẹ̀jẹ̀ tí ìmọ̀ alájọ Oyètọ́lá ń gbà náà rárá ìdí ìmọ̀ wọn nígbà máa gbọ́ kí bọ̀dọ̀ wà kan wà dé ń gbélé kó bó ti yẹn ń sìn ìmọ̀ wọn rárá ń gbà náà. torí pé àwọn wa wọlé gómìnà ẹlẹ́ẹ̀kejì. wọ́n wọlé gómìnà ẹlẹ́ẹ̀kejì yes àtẹwàtẹ wọlé àtúnwá ń rò bí àbí wọ́n padà bọ̀ until last 3 months. tí wọ́n tó sọ gbangba. wà láwọn ò ṣe mọ́ and mo sì lè wọnú ilé tó bó ṣe wù mí ní Ràgbìjì ilé wọlé bó ṣe wù mí ní rè ní kiri therefore wọ́n padà síbi tí mo ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí lóṣèlú tí ò bá ní leader ìyà ó jẹ nínú APC ìdárọ̀ èmi ò ní leader I don't have leader. Consider Alhaji Oyètọ́lá bí leader yín. Thank you very much. State leader ni wọ́n. State leader gbogbo èèyàn ni wọ́n. State leader ni wọ́n. Tí wọ́n bá dọ̀ wọ́n ní ìsìn ọ̀lẹ́ báyà 30. Tí wọ́n bá dọ̀ àdéhùn àrùn leader mi. Bí ẹ̀sìn kọ̀bẹ́ tó ní wọ́n tó kò ṣe gbé òní. Ẹgbẹ́ rẹ̀ mọ wà tí mo fi ìlànà pẹ̀lú wọn. Tí máa pọ̀ yín yé. Yes. Bí gómìnà Oyètọ́lá ṣe di minister. Yes. Ẹ̀ ń garun wò wọ́n ní dẹ́sọ̀nù. For your information. Ẹ̀ ń garun wò ẹ̀ lásàsì sí. Mo ti lọ ọ̀dọ̀ wọlé mi ọ̀dọ̀ bí ẹ̀mẹ́ta. Ó ti ń sìn. Ṣùgbọ́n kò dàbí ẹni tàbí wà lọ́sùn láti mọ̀ ríra wa. Láti mọ̀ lẹ́nìkan tó wà ní APC. Ẹgbẹ́ ní tó bá pe ọ̀gá lẹ́ẹ̀kan pe ọ̀gá lẹ́ẹ̀mejì pe ọ̀gá lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ go down àṣà foot soldier ni mí o. Foot soldier of the politicians ni mí o. Torí pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe kò sí ìlú tí mi ò kì í dé láàrin oṣù. You may see in the next 1 hour, you may see in Nede, you may see me in Ila, and medicine lawyer, I'm observe. Think about the observe here, if I'm a phone, the bad need information here. Often, what the tell me say, about what you say. I just tell him, say, a million is a lot more information. You forgot me. That don't go, I just heard one around. Ni pé ní bóyá contract kan lẹ̀ ń lé through Minister Oyètọ́lá tí ò wá bọ́ sí ẹ wá sọ dìjà lẹ bá kó láàrin. Àlè láì ọ̀rọ̀ sùn lóye kò sí. Kò sí. Mo ní request o tó ti wà granted bẹ̀tẹ̀ yìí kò ti jà láíláí because kí n tó dọ́dọ̀ Alhaji Oyètọ́lá mo ń ṣiṣẹ́ as I was told as I tell you earlier I have my personal work that I'm there and I have 1 or 2, 3 vocations. I'm into farmer. I have fish pond. I have a pen where I'm rearing goats. So as I'm talking to you, I have farmland. Ẹsẹ̀ tó jókòó tó ṣèlú pé. Ṣé mo tẹ dídòkò tó ṣèlú? Ó kọ́ yín ti rẹ̀ nílẹ̀ ń lù Awókúnlé Akin. Kìsíkì yìí tó fìsíkì tó wà ní tó ń jókòó. No, tó bá mi nínú gbóòbù tí mo ti ń ṣiṣẹ́ àgbẹ̀. Ọ̀rọ̀ pàbí gangan ni mí ni, and by the way àgbẹ̀ ni mí. Àìbá àtọ́sọ. Ṣé ìfẹ́ tẹ wá ní sí ìlú yín? Tẹ́ fi wò pé kẹ́ support Alhaji Oyètọ́lá nígbà tó ń ṣe gómìnà. Ṣé fẹ́ràn ti wá lọ ni wá? Alhamdulilayi amin. Mo tún sọ níbi ìdíkásí mi lánàá. Ràgbìjì olókè méjì. May God let us continue meet in peace and not in pieces. In tí ó wà níbẹ̀ ni pé Òṣogbo ni mo ti wà develop politically. Kò sínú ilé tí mi ò lè wọlé Òṣogbo bí mo ṣe wà yìí. Àtúngbọ̀ mi pé calculation nínú òṣèlú. Pé wọ́n lè fẹ́ díje, ẹ máa gbọ́ wọ́n lè fẹ́ díje. Wọ́n ní ẹ ti rò pé tíkẹ́ẹ̀tì wọn lè rí gbà l'APC.
PDP pé SD ẹgbẹ́ wo lẹ lọ Accord party. ẹgbẹ́ Accord wọ́n lẹ́gbẹ́ Accord lẹ́yìn ti rí tíkẹ́ẹ̀tì gbà wọ́n náà ti promise yín. Títí dàárọ̀ yìí èmi ẹnìkan kan ò tí ì sọ yẹn bí àwọn wà ń rò lọ́kàn bí ẹni tó ń rò lọ́kàn ló wá sọ fẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n ẹ fẹ́ díje. Wàláì tàláì mo ti wá gbẹ̀yìn pátá iṣẹ́ tí mo ń ṣe yóò máa kọjá ṣe pé yẹn máa wà ní ipò sàmánù káńsù. Iṣẹ́ tí mo ń ṣe mo kọjá pé yẹn wà ní sàmánù káńsù o iṣẹ́ tí mi ara mo kó láti mo ṣe látàárọ̀ ọjọ́ mi mo kọjá sàmánù káńsù. Lọ́kàn pẹ́ tí o bá rí sẹ́yìn mi ṣe dáadáa lóṣù mẹ́fà owó tí káńsù sàmánù máa rí láàárọ̀ ọdún kan máa rí. Yes. bẹ́ẹ̀ ṣe wà lówó ọdún káńsù chairman lọ báyìí. No my dear kápẹ́ ọdún mo ti sẹ́yẹ kéèké mo ń sin èèyàn ara mi ni mo ń sin ẹgbàá tó wọ́n ṣẹlẹ̀ ṣùgbọ́n mo wà lọ́fíìsì as clerk account clerk as marketing clerk as marketing manager as accountant. ìyẹn ní private sector. private sector mo wá tó di acting manager of the company mo sì wá tó di manager for good 3 years. o ti ẹ̀ dábàá. within producer ẹ máa nóòtì ẹ o àwọn àlejò àkọ́kọ́ lónìí ẹ̀yà dọ́là ní ẹ̀kẹ́gbà kan tó lọ dọ́là. within three decades. 2002 2024. ẹ bá fẹ́ díje báyìí. Yes. kátẹ̀lẹ́ rò pé ẹ fẹ́ díje Òṣogbo lẹ́tì díje náà àbí Borípẹ́. Ọlọ́run bá ń gbọ́ àkọ́kọ́ náà ìrònú pé máa dìde. ìmẹ̀wúrà kí mo gbogbo òkú tí mo ẹ̀dẹ̀ láyé mi rí wọ́n máa pè mí kí n wá ṣe ni. táwọn aráàlú bá wá pè mí pé kẹ́ ẹ wá ṣe. iná mi sọ pé wá pè mí bá pè mí yẹ ìdíje wa kọ́ I was called ní tí ò yá mi sí nìyẹn o táwọn bá pè mí kọ́ wá ṣe nǹkan ọ̀ wá díje tẹ́lẹ̀ kan bá díje pẹ̀lú ẹ̀ aráàlú ló sọ pé ní kì í ṣe wọ ló kẹjọ kan rí. gẹ́gẹ́ bí ọmọ Ràgbìjì ẹlẹ́tọ̀ àti díje ní Borípẹ́. àti Ràgbìjì àti sọ fẹ́fẹ́ dégbè lóṣogbo náà ẹlẹ́tọ̀ àbí. mo lẹ́tọ̀ I've contested once in Orí Adé local government as councillor 1993 I've called in Òṣogbo to come out táyé àlèṣe wọn náà máa ṣàánú rẹ̀ tó jẹ́ sẹ́mà Òṣogbo lọ́sọ̀dá yìí wọn ló wá bá mi lórí fídíì St. Andrew pé àwọn ọkùnrin wá ti sẹ́mà àná pátì wa. táwọn àmì ẹgbẹ́. Yes. ẹgbẹ́ wo ni. ẹgbẹ́ AP ẹgbẹ́ PDP. That is 2008 2009 táyé àlèṣe. ẹ wá ní pé rárá. mo ní rárá because I'm serving there. tábàkùn mi fún wa ṣe nǹkan wọ́n ní quality ara mi nínú olè kọ́ ọbí àmà àbáyé gbà kò tí rárá. ẹ ṣeun ọmọ Nàìjíríà rí pé àwọn tá a jù sódò ẹ̀jẹ̀ ńlá ló gbé lóòótọ́ ẹjẹ́ wa lọ sí ìdí tẹ́ ẹ fi lọ sí Accord ṣé gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n kúrò ní PDP tí wọ́n lọ sí Accord ṣéfẹ́ wọn lẹ́ni tó bẹ́ẹ̀ ni abẹ́ ní tẹ́ ẹ ti fojú sùn pé ní Accord yóò tí ń rí gbà mo fẹ́ lọ gbà rí kí ló dé fi lọ Accord party. Ọlọ́run jẹ́ kí ó dáa fún gbogbo wa pátá. Mo sọ kíní kan nínú òṣèlú wọ́n lè ṣe é ní iṣẹ́ command mentor ṣùgbọ́n ní òṣèlú ọgbọ́dọ̀ nẹ́nìkan tá ọmọ òkú nínú òṣèlú wọ́n ń pè ní leader ìbò mi lè máa pè lóko mi ní ibẹ̀ ni mentor ti wáyé mo sọ lẹ́ẹ̀kan wà láì proficiency mi politically Alhaji Muniru ló bá mi káyìdé. Alhaji Muniru Raji Adébáyọ̀ SSA to Mr. Governor on political affairs. Òdìyẹ adẹnì káàkiri gbòòrò tó gbó ká tó dọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn yẹ Ọlọ́run ká tẹ̀lé wa mọ́lẹ̀ adẹ rí èrè ń bẹ. So Alhaji Muniru ló wá bá yín pé máa bọ̀ kúrò l'APC. No wàlẹ́ mi ló pẹ̀ wọ́n. ẹ̀yin lẹ́ pè wọ́n pé ní ọ̀gá ní APC ó ti sú mi ò mú bọ̀ wá lákọ̀ọ́dù. bẹ́ẹ̀ ṣe wà ní Accord USAT bẹ́ẹ̀ Accord USAT àjọṣe Accord ni àmì wọ́n kọ́ lè. ìdí ni wípé ní ideologically mi ò get APC right torí scientific ní center of politics àwọn tó máa wà ní ẹgbẹ́ kan àwọn tí ìmọ̀ wọn bá jọ ni. ìmọ̀ yìí ò jọ pẹ̀lú APC kò jọ ẹ wá padà sí nǹkan ṣe títí dádì mi ni all the while because kí ni ká wà o I'm a flamboyant politician mi ò the value for money at my disposal is the what I use that money to purchase. àwọn kan tó wá dáhùn wọ́n ní bí àwọn eléèbó bẹ́ẹ̀ ni ẹ ṣe pé ó ní effort in futility ní tẹ́ ń ṣe pé òfò ọjọ́ kejì ọjà ni wọ́n nítorí pé pàṣẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ló ṣúọ̀ fún olùdíje inú ẹgbẹ́ APC Alhaji Munirudeen Bọ́lá Oyèbámijì à ń bọ̀ láti wọlé gómìnà ju gómìnà Adeleke lọ wọ́n nítorí pé wàhálà wà ní ẹgbẹ́ Accord kò sí wàhálà ní ẹgbẹ́ APC kí ló dé ẹgbẹ́ tí wàhálà wà lẹ́wà lórí kọ.
Ọlọ́run ṣàánú. àmín. Sorry, every vocation or profession on the science of his study. The science of my politics is that I want to have inputs in what is happening in my environment in totality. I bet me this. Either one party win or not win. How can they is a politician? So ìfọkànbalẹ̀ lẹ wá lọ sínú àkọ́dù impact lẹ wá lọ bẹ̀. My dear, let me tell you this. Either I'm in the party that won or the one that not won. My own contribution to the society will not be delayed though. My own is that when I see something that is good, I will take my phone and write it. And the government will see it. To tell you the truth. My being invited to APC is because of what I'm doing online and in the town. I'm not even go to the office directly. I was invited. Wọ́n rí pé ẹlẹ́rọ lẹ́yìn influence. Mi tẹ́tẹ́ sí òtí máa kérò káàkiri. Láàrin mi. Our fans. Ẹ̀tẹ̀ mi ni pé bí mo ṣe wà ní ìbẹ̀rẹ̀ sí, if I see something that is bad, I will tell you. If I'm going to Kero now, I see police that is doing something that is wrong, I will tell the world. Láàrin mi àti nínú election 2026 nínú APC Accord ADC ta lẹ fẹ́ kó wọlé. Wàláì tàláì ilẹ̀ wà ní àkọ́dù kí wá pé kí ẹgbẹ́ mi ò wọlé. Gómìnà Adeleke lẹ fẹ́ kó sọdún mẹ́jọ. Yes, mo ti bẹ́ẹ̀ tà lọ. Tó ti bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ báyìí. Ọ̀kan ní í ṣe lọ́wọ́ yìí. Àdá tí mo débẹ̀ náà ni I had 3 meetings yesterday. Ara bí tí mo sọ pé ní APC ò mọ̀ túmọ̀ pàṣẹ́ntì mi nìyẹn. Bó ní ṣe wà nínú ẹgbẹ́ tí ìrírí mi ti ṣe láàrin ọ̀sẹ̀ kan. Rárá o. Nǹkan tí mo tọ́wọ́ ti ní kí n acquire through education through pé mi ò sì sínú lẹ́yìn for 1 day rí kẹ́ and I'm seeing things that happen in the town. How would I not communicate it to the government? Sir, baálé kọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan, bàbá kọ̀ọ̀kan nílé kọ̀ọ̀kan, baálé kọ̀ọ̀kan lábúlé kọ̀ọ̀kan, baálé kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan, ọba kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan, pásítọ̀ ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan, mọ́mí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan, àwọn ni wọ́n kọ́ létí dátà lọ fún ìjọba. Bẹ̀ẹ̀tì nísìn ẹgbẹ́ ìlọ́wọ́ àwọn APC lọ́wọ́ ni wọ́n ti pe mítìn kan pẹ̀lú àwọn kúnlẹ̀ akéwì sí. Tí fi sọ́sẹ̀ ládùúgbò tèmi, and by my understanding, I'm the chairman of my community. Èmi sẹ́mà ní community tí mò ń gbé. Ẹni pàtì lóòótọ́. What are you telling me? Ẹ máa wá gbọ́ ẹgbẹ́ àkọ́dù wọ́n wà lé ẹjọ́ ó ti fọ́n ká kan lókè kan sáré ọmọ òye méjìlá gbé ní ẹgbẹ́ àkọ́dù náà gbélé báyìí. Ọmọ ìyá mi. Ẹ sì ní ẹ fẹ́ Adeleke wọlé. Ìyẹ́ ò káwó kúnlé akéwì. Káwọn olóṣèlú káwọn tó wà ní díẹ̀ kan mọ́. Sọ́gbọ̀ 2009 ẹgbẹ́ tí mo gúúpù wà nínú PDP ó gbé ẹgbẹ́ PDP lọ ilé ẹjọ́ ó ti yé adẹ̀wà lẹ́jọ́ yẹ fún 3 years látọ̀dápò lẹ́jọ́ yẹ a padà sí Accord Party yìí through leader wa Jùmọ̀kọ́ ṣe Felix Ogunwale ní ọ̀pá Accord Party ńgbà yẹn alọ́bá wọn ṣe díẹ̀ àdéhùn díje senator against Oyinlọlá àti professor ọ̀rá ẹ̀ṣẹ̀ jẹ́ Adéyẹyè senator wọlé Jùmọ̀kọ́ wọlé Oyinlọlá wọlé èmi àti ọ̀gá mi Alhaji Mulu Adébáyọ̀ we still remain as a politician that dem function abẹ́rẹ́ ní lásán tí ọ̀nàbí lásán Yusuf ó ti wá tọrọ wa wípé òun fẹ́ díje a support ẹ̀ láì sọmọ ẹgbẹ́ wọn we supported him for a second time ó dẹ̀ wọlé unfortunately for him ó di DSP ní Àbújá láì sí nínú ẹgbẹ́ tó wọlé a support yẹn wọ́n dẹ̀ fọ́gá mi ní iye níbi ilé tí a sọ fún wọn ọmọ tí mo rí bẹ̀ lérè èyí tí mo rí bẹ̀ èrè láti APC báyìí. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe lérò lẹ́yìn tó bẹ́ẹ̀ ṣe wọ́n lẹ́yìn nìkan ṣoṣo báyìí lẹ sọ pé ẹ kó nu APC o ẹ ń lọ nú àkọ́dù pé gbogbo àwọn tẹ rògbẹ́ nílẹ̀ gbogbo wọn tó wọ́n tẹ́lẹ̀. That is the science of politics. Àti gbogbo ẹ̀ láka o
That is science of politics. Sọ fún ọ lẹ́ẹ̀kan mo ní nígbà tí èèyàn sọ wípé ni mo fẹ́ díje kí ni màá kó yàn káàkiri sí ṣùgbọ́n lẹ́nu àná tí mo ti jáde ìyẹn tó pè mí ti pọ̀ o. Báwo àwọn fẹ́ tẹ̀lé. lọ́wọ́ wọ́ọ̀lù mi jáde wa bí tọ́ bá lọ là ń lọ ìwé àwọn ń pè mí dákun ṣá pè mí lọ́wọ́ kìnìkan. ṣé ọ̀fíìsì ń bọ̀ mo á jẹ́ kó yé wọn ẹ dákun èmi nìkan ni mo wá tí mo wá ṣe bọ̀dá mi èmi nìkan náà mo sì lọ báyìí nítorí bá rí i pé òun nífẹ̀ẹ́ sáwọ́kúnlé Akeem. kó fìfẹ́ hàn kó fẹ́ jọ yín. kó fẹ́ hàn kó fẹ́ jọ mi personally. ṣé ọ̀fíṣíálì ẹ padà wá declare pé ẹ padà join àkọ́bí dáadáa ẹ kó àwọn èèyàn lẹ́yìn tó àwọn èèyàn sì mọ̀ retí. I'm not that type of politician my brother. àtàlà mo ti dé ní àkọ́dù ní àti màgé mo ti dé títí declare yẹn celebration ni tọ́lá bá sọ fún mi alẹ́ kílẹ̀ tó sún lónìí mo lè ra màálù kí n bá wà wọ̀nyí yàn pé àwọn kúnlé celebrate ara rẹ̀. ìbéèrè tó wá kẹ́yìn wọ́n tún ní Alhaji Muniru Raji wọ́n náà ti ń bá yín sọ̀nà lọ wọ́n ní kọ́sẹ̀ tó parí wọ́n lówó ó jáde wọ́n ní owó ńlá rọ̀gbọ̀rọ̀gbọ̀n kan wà tí wọ́n padà gbé fún pé ẹjọ́ yìí àkọ́dù wọ́n níjọba ó fún yín lówó ṣé lóòótọ́ ni abẹ́ ti gbá ọ̀rẹ́dì. ọlọ́jọ́ kó dáa fún ọ Alhaji Muniru Raji tí mo mọ̀ wàláhì ò lè ní lọ́kàn kò tí ì bá mi sọ èmi kò wá béèrè lọ́wọ́ rẹ̀ mo fi tí mo ní láyé tí mo ti dáyé tí mo ní láyé búra àti bí tí sọ sí. ẹ tiẹ̀ ní wọn pé bẹ́yìn lẹ pè wọ́n. sọ̀rọ̀ owó kankan tó fi lọ́wọ́. so gómìnà lẹ́gọ̀ọ́ kò tí ì fúye owó náà Alhaji Muniru Raji sí wa abakọ̀ pàtì. kí a lè fi búra níbi táwa yìí. kò ní ìdíkẹ́ búra. for me o èmi ò ní nǹkan sọ̀rọ̀ owó torí pé èmi ò nígbà mo wọlé náà Oyètọ́lá kò sọ̀rọ̀ owó ń bẹ̀. no integrity yín lẹ́mẹ̀ẹ́. no kò sọ̀rọ̀ owó ń bẹ̀ integrity gẹ̀ ti ẹ̀kọ́ mo wò ó wípé bóun ni èyí ti máa takọ ọmọ ìlú mi tó wà ní gọ́fúnọ̀ nígbà tí ní gọ́fúnọ̀ ṣe tẹ̀sí lọ́mọ ìlú mi. wọ́n wá tó ní gbogbo Ràgbìjì bá ṣe ń wòye pé 80% èyí Ràgbìjì pé ti Alhaji Oyètọ́lá ni pé APC ni wọ́n ṣe ṣé ẹ ráyè wọ irú Ràgbìjì padà báyìí. irọ́ sọ̀rọ̀ ni wọlé lórí. irọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí PDP àkọ́dù wọn ní sí àmàlú Ràgbìjì they have called me this morning láti Ràgbìjì gbé ní ọ̀ká àbọ̀ ọmọ dáadáa. so ẹ̀ ní lédè sí báyìí. ọmọ ìtawọ́ ní Ràgbìjì ti kọjá lẹ́fù yẹ níbi ọ̀rọ̀ òṣèlú àwọn tó ṣe ń dọ́ sí tí wọ́n ń fúnra wọn tí wọ́n fúnra wọn lókun lọ́rùn níbi níní à ń ṣe pàtì àṣekínní kan bí kí wọ́n láre kú bí ọkọ̀ kan ni ẹni bá ti padà sí bẹ́ẹ̀ ní sè no. ọmọ Nàìjíríà ẹni pé omi òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun sá pé kaná ó ti ń lọ́wọ́ ọ̀rọ̀ ó ti ń hó díẹ̀díẹ̀ títí 2026 a rí irú ọmọ tí yóò bí Comrade Awókúnlé Akeem tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n jẹ́ olùṣirò owó akọ́ṣẹ́mọṣẹ́ olùṣirò owó tí wọ́n jẹ́ oníṣòwò àwọn náà lálejò wa Comrade ẹ kú ohùn látẹ̀kan ká tó wá máa lọ ìmọ̀ràn yín fún gbogbo àwọn olóṣèlú àti fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. bẹ̀rẹ̀ mi tí wọ́n ti máa gbà lórí tuntun bá ti mo lò ẹ bá tẹ́ sókè. ẹ jẹ́ sọmara ẹsẹ̀ tí mo kọ́kọ́ rí ni wípé ìlú tá a wà yìí àwa ni ànábì àti Jésù ìlú ibà ẹ̀ àwa ni ṣáábé tọ́lọ́run dá sórí ilẹ̀ ibà ẹ̀ tó bá ti bàjẹ́ ọwọ́ Ọlọ́run ti béèrè ọwọ́ wa Ọlọ́run ti béèrè olùdarí mójútó èmi ò ní bẹ́ẹ̀ ni kankan ṣe kankan tí ò dáa ẹ dákun kálukú náà kíyèsí ibi tá a bá wà ẹ má jẹ́ àfààyè gba tí ò dáa o wá ṣèlú láti fún pé mo fẹ́ ṣèlú o tó bá mọ̀ pé wọ́n pé ọ wá ṣèlú kí káwọn ti pé ọ̀hún ṣáájú àwọn aláàpẹ kí wọ́n lọ́wọ́ rẹ̀ òkè tẹ́bàtí wà lọ́wọ́ rẹ̀ òkè padà lólé rẹ̀ mo nídìí rẹ̀ nu mo fẹ́ ṣèlú tí a ti ní kọ́ mọ̀ ṣe àwọn kò sábúrú ń bẹ̀ padà lólé rẹ̀ yes ṣùgbọ́n gbogbo apáta la gbọ́dọ̀ sínú ilé wa tí wọ́n ti bí wa o either we like it or not gbàyẹ gan là ń sin Ọlọ́run tẹ́bàtí ní ń ṣe ibi tí wọ́n ti bí wa tá ń sínú ilé wa táǹsì ọmọnìyàn là ń sin Ọlọ́run o àfáà ní mi pásítọ̀ ní mi ká gbàgbé ìsìn service to humanity rọ́bìsì ni o lọ́dọ̀ Awókúnlé o mo lè má rojú kírun lójúmọ́
ṣùgbọ́n ń ṣe kankan dáadáa sọmọ èèyàn kan lójúmọ́ wọn bí mi dáa ó ti yé so please and please bàbá ṣe máa ṣe ọmọ èèyàn tí ayé wọn fi dáa ju bó ṣe dáa yìí lọ ẹ dákun ẹ jẹ́ amúnibàdà tọ́ ẹ ṣeun oníwọ́dà ọ̀làwọ́dà. àmì o comrade Awókúnlé Akeem tá a bá pè ń jọ́ mi ìṣẹ́ dá wa lóhùn. ọláì. ẹ ṣeun ǹjẹ́ ló kọ olóòtú ètò yìí Babátúndé Rájí Jami Waspa àkàndùn onímọ̀ ọlọ́wọ́ ọwọ́ rẹ̀ àmúlélé Abdullahi Maruf Hasan àjọwà lóde tòní ni àwọn ni àjọṣe tó kú mú mi dòdò ẹ̀fọn Ọlájùmọ̀kẹ́ Lovet ó náà wà níbí àjọṣe tó jẹ́ kú mú mi títí ìgbà míì tá a máa pàdé lórí ètò lérò tèmi ẹ má jábà wípé màláìka apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn ń kọ́ṣẹ́ èmi àti ẹlẹ́ ẹjá ṣe rere tó rà ń bọ̀ wá jábọ̀ fọlọ́dúnmarè bá tó dá wá ń jọ́ kan títí ìgbà míì ọ̀hún Mukhtar Adélọ́gbọ́n ló kọ́ mi ó ẹ kú kalẹ̀.